But permit me at this junction to continue to address our people, because the people we want to talk to, they were our kinsmen. They were Yoruba people. So I'm going to speak in Yoruba language. But before then, let me appreciate all the security agencies that are here today, the police that are here, and other security agencies. We appreciate you. We appreciate you for your cooperation. We are here in peace. We are not arrogant. We are not hooligans. We are the good people of Yoruba land. We are here because of our brother. We are here because of our kinsmen. We are here because of our Messiah. We are here because of the person we love so much from the bottom of our heart. And that is Sunday Adeniyi Adeyemo. People call him Sunday Igboho. Thank you. That is why we are here today. Thank you very much. Mo kí gómìnà ìpínlẹ̀ Èkó, mo dẹ̀ kí gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe ìjọba. Mo kí ọ̀gá ọlọ́pàá àti gbogbo àwọn agbátẹrù tí wọ́n ń ṣètò fún ètò ààbò ní ìlú Èkó níbí nípínlẹ̀ Èkó. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Àwa tí a wà níbí lónìí, àwa tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá jẹ lógún, pàápàá jùlọ àwa tí inú wa ò dùn sí ọ̀nà àìtọ́ tí wọ́n fi mú arákùnrin wa, tí wọ́n fi mú ẹ̀gbọ́n wa, tí wọ́n fi mú bàbá wa, tí wọ́n fi mú ọ̀rẹ́ wa, tí wọ́n fi mú mẹ̀sáyà wa. Ìyẹn ni Sunday Adeniyi Adeyemo, tí gbogbo èèyàn pè ní Sunday Igboho. A wá sí olú ìlú àwọn orílẹ̀-èdè Benin láti wá rawọ́ ẹ̀bẹ̀ sí wọn, torí wípé láti ọdún wá ní àjọṣepọ̀ ti wà láàrin orílẹ̀-èdè Benin àti ìran Yorùbá. Kò sí ìjà láàrin wa rí. A dẹ̀ lérò wípé kò yẹ kí ohunkóhun kó fa ìjà láàrin wọn àti àwa, torí wípé títí di ọ̀la a gbàgbọ́ pé ìkan ṣoṣo jọ ni wá. Nínú àwọn tó pọ̀ jù níbẹ̀, ẹ̀yà Yorùbá wà níbẹ̀ tó pọ̀ dáadáa. Fún ìdí yẹn, a lè bá wọn jà. Àwa ń bẹ̀ wọ́n ni wípé arákùnrin wa tí wọ́n mú síbẹ̀, Sunday Adeyemo, wọ́n sọ fún wa tí gbogbo ojú dẹ̀ rí wípé ọmọkùnrin yóò ṣẹ̀. Àwọn ò rí kó pààyàn, kò lu jìbìtì, kò paniláìjíyà, kò jalè, kò gbébọn. Ṣùgbọ́n ó sọ kìkì ọ̀rọ̀ kan tó dẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ yìí gbogbo wa pátápátá ló kàn. Kò bá jẹ́ ọlọ́pàá, kò bá jẹ́ sójà, kò bá jẹ́ ẹnikẹ́ni, kò sẹ́ni tí ò kàn. Kí dẹ̀ ni ọ̀rọ̀ náà? Ọ̀rọ̀ náà ni wípé ẹ má pa àwọn ènìyàn mi mọ́. Ó ní ẹ má pa àwọn èèyàn mi mọ́. Ìdí tó dẹ̀ fi sọ bẹ́ẹ̀, gbogbo wa pátápátá ló yé o. Gbogbo wa pátápátá ló yé. Kò sẹ́ni tí inú rẹ̀ dùn sí ọ̀rọ̀ ètò ààbò tó wà nílẹ̀ yìí. Wọ́n ṣe é fi páńpá ní sùn. Wọ́n ṣe é fi páńpá mú àwọn èèyàn lóríṣiríṣi tó ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn. Gbogbo wa pátápátá la mọ̀ nípa ẹ̀. Eléyìí ni Sunday Igboho jáde tó sọ. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ wa pátápátá la fẹ́ sọ eléyìí. Ṣùgbọ́n tí ìjọba ò gbóhùn wa, Sunday Igboho jáde ó sọ, ìjọba dẹ̀ gbọ́ ohùn ẹ̀. Eléyìí wá bà wá lọ́kàn jẹ́ nígbà tí gbogbo àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lépa arákùnrin yìí débi wípé wọ́n mú lórílẹ̀-èdè Benin. Àwa sọ ní olú ilé iṣẹ́ àwọn orílẹ̀-èdè Benin wípé kí wọ́n jọ̀wọ́ nínú àánú wọn kí wọ́n bá wa tú arákùnrin yìí sílẹ̀. Ó ní ìyàwó, ó ní ọmọ, àti wípé ìjà tí arákùnrin yìí jà, ìjà àwa mẹ̀kúnnù ni. Ohun tí ìjọba dẹ̀ sọ ni wípé àwọn máa ṣe ààbò lórí dúkìá àti ẹ̀mí gbogbo àwa tí wọ́n ń ṣe ìjọba lé lórí. Sunday ọmọ Adéyẹmọ, ohun tó tẹnumọ́ ni wípé ìpànìyàn ìpọ̀jù, ẹ má pa àwọn ènìyàn wa mọ́. A bẹ̀ yín ní orílẹ̀-èdè Benin, ẹ bá wa tú ọmọkùnrin yìí sílẹ̀. A bẹ̀ yín ní gbogbo ẹ̀yin ìjọba, ẹ bá wa tú ọmọkùnrin yìí sílẹ̀. Kò dẹ̀ wá mọ bẹ́ẹ̀ o. A bẹ̀ gbogbo àwọn àgbààgbà, gbogbo ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Èkó, bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ní gbogbo ìgbà bàbá wa lẹ jẹ́. Ẹ̀yin lẹ bí wa, a kì í sọ máa lè. Ṣùgbọ́n tó wá rí inú wa ò dùn. Ìpànìyàn látún lọ́sì, ìjínigbé látún lọ́sì. Gbogbo eléyìí kò mú inú wa dùn. Fífi bá àwọn ẹ̀gbọ́n wa, àwọn màmá wa sùn, eléyìí ò mú inú wa dùn. A bẹ̀ yín ni
Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, aṣíwájú nìyí ní gbogbo ìgbà. Àti ẹ̀ ágìwé lè rárá. Sunday ọmọ Adéyẹmọ, ọ̀kan nínú àwọn ọmọ yín ni. Kò gbọ́dọ̀ kú sájò, kò gbọ́dọ̀ kú sórílẹ̀-èdè Bẹ̀nẹ̀. Ẹ gbọ́dọ̀ sa gbogbo ìta yín kó jáde síta níbẹ̀. Ìjọ yẹ kí àwọn àgbààgbà kan sọ tí wọn ò sọ, òun ni Sunday ọmọ Adéyẹmọ sọ. Kò wá yẹ ká torí náà, ká wá kàn máa gbélé. Ìta torí ẹ̀ wá bí nìyẹn. Èmi ti sọ eléyìí máa dúró náà. Bàbá wa ṣépè máa mú Yorùbá láti ìlú Ìlọrin. Wọ́n wà bí àwọn náà máa gbé bàbá ọba tì. Ìgbòho ṣá. Ṣé tẹ̀síwájú? Àdúpẹ́ fọlọ́. Àyìn ànábì wa Muhammad. Ẹ rí i pé dábàá ń sọ̀rọ̀ Nàìjíríà lónìí. Àwọn security wa àbáyé dúpẹ́ fọlọ́. Kí ló fà ń bẹ̀ ni pé àwọn security wa tájọ́ ọmọ Nàìjíríà citizen. Àwọn Boko Haram bandit kidnapper wọn pa wọn. Ìgbà tí wọ́n ń pa wọ́n, àwọn atájọ́ ọmọ ìlú gangan ọkàn wọn ò balẹ̀ lórílẹ̀-èdè yìí wípé àwọn atájọ́ ọmọ ìlú gangan ọkàn wọn ò balẹ̀. Fún àwọn òfin ọ̀nà wọn láti fi lè ṣe pé kí àlàáfíà òbí dé bá wa nílẹ̀ Yorùbá, òun ni Chief Sunday ọmọ Adéyẹmọ fi dìde wípé àwọn kidnapper láti express Ìbàdàn sí Èkó amrọ̀bà everyday náà rọ́ọ̀bù tán pa gbogbo àwọn èèyàn ó di gẹ́gẹ́ kan tó ń bà wá nínú jẹ́. Sọmọ ìyá wa tó wá jẹ́ Chief Sunday Igboho wá dìde wípé ìyà ò gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá o. The most criminal case against the federal government in Nigeria today is Boko Haram. Ó ti pọ̀jù anywhere, kidnapper everywhere, kò sí nǹkan balẹ̀. So kí n ti kọ́ wáyé nìyí wọ́n wá pé wọ́n fẹ́ wá gba ìjọba Nàìjíríà kọ́, àbọ̀ wọ́n fẹ́ wá gba ìjọba Buhari jẹ́, àbọ̀ wọ́n fẹ́ wá bá ìjọba Tinubu jà, ọ̀bẹ everybody jà. Àbẹ̀sì ìtọ́ wá ṣe ni pé àlàáfíà tí ó ṣe dé bá wa nílẹ̀ Yorùbá òun ni Chief Sunday Igboho dé. So ìgbà tó wọ́n tó wá gbéra fóònù bẹ́ẹ̀ ló wá lóun lọ sí Kútọ́nù ní Benin Republic. Benin Republic ló wá dé ló fi alóòfẹ́ fẹ́ padà lọ sí Germany ni wọ́n fi arrest ẹ̀ ló wá wà bẹ́ẹ̀ láti 3 months. Àwa ẹ̀rọ ìjọba Lagos State Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu ọmọ ìyá wa Sunday Igboho tó wà àti gómìnà Lagos State Sanwó-Olú wọ́n bá wa pé president Benin Republic ó fi ọmọ ìyá wa kalẹ̀ lójoojó sí Pakistan lọ́run sódà tó pé àlàáfíà ni Sunday Igboho wá kò sẹ́ni tí ó fi ọmọ rẹ̀ sọ́lọ́pàá kò sẹ́ni tí ó fi ọmọ rẹ̀ sí sójà tí wọ́n wá pa sójà ní irú tèmi òní dùn bá pa bọ̀dá mi tó bá sọ ọlọ́pàá bọ́ àbúrò mi tó bá sọ ọlọ́pàá irú tèmi òní dùn. Sọ ẹ wá wo iye police tó ti kú ní Nàìjíríà tó ti sọ wa nígbà táwọn security táwọn ẹ̀kọ́ máa gáìdì wọn ò ní àlàáfíà mọ́ àwa táwa ká níbọn àládà lẹ́yìn tẹ̀síbá ta ní lọ́wọ́ kí wọ́n fẹ́ fi gáìdì ara wa fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí rèé tí Chief Sunday Igboho fi jáde wípé o àlàáfíà gbọ́dọ̀ jọba nílẹ̀ Yorùbá tó ilé ẹ̀rọ fi wá mu. Sọ wá rọ Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu lónìí wípé kó bá wa fi Chief Sunday Igboho kalẹ̀ láfi wá sí embassy torí embassy ló represent gbogbo about 240 countries ló ní embassy ní gbogbo àgbáyé embassy àwọn Benin Republic ní sọdọ kó bá wa pé president Benin Republic ọmọ ìyá wa Chief Sunday Igboho tó wà níbẹ̀ wọ́n bá wa fi kalẹ̀ ká bá ti fi kalẹ̀ salam kò síjà láàrin ara wa torí pé àdábà ní rọ̀bí fáṣánà tàdí fàkọ́là ìnàmọ́ kristu ní fàmìlà aláàkì. Láti ẹ̀dùnmí bùrúta yẹ́nà bùrútìkù àtà tẹ́sítẹ́nì sọ sọ́lìmọ̀ alálẹ̀ sáálì kan àìrò dàkún èkútùkà àlàmúlò etí àlùkùránì sọ fún wa nìyẹn pé ká wá àlàáfíà lórílẹ̀‐èdè ká wá àlàáfíà àwa gan a ní ìrànlọ́wọ́ láti máa hẹ́pà ọlọ́pàá àwọn ọlọ́pàá wọn ní ìrànlọ́wọ́ láti hẹ́pà torí pé tí ìkankan bá ń ṣe ọlọ́pàá ládùúgbò ẹ̀ló ọlọ́pàá ìmọ̀ sádùúgbò yóò wọ́n wà gáìdì wa káàdì bá sì gbọ́ information kan ẹ̀ka fún àwọn ọlọ́pàá gbọ́ wípé ìkan bá báyìí ní ìṣẹ̀lẹ̀ àwa àrọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílẹ̀ Yorùbá ọbẹ̀ ìlérí bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọọ̀ni of Ifẹ̀ Chief Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo rọ̀ àti Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu abẹ́wà lọ sí ẹ bá wa pé president ìtàlọ́ ní Benin Republic wọ́n fi Chief Sunday Igboho kalẹ̀ torí pé tí wọ́n bá fi kalẹ̀ yóò máa jẹ́ ìkẹjọ́ máa bà wá lẹ́nu jẹ́ kókó ti December táwa kọ́ bá bá ṣe Christmas nínú ilé ètò jẹ́ ìrọ̀rùn fún wa ni o so Ọlọ́run gbàdúrà wa o àníjàmú o ẹ̀yin ọlọ́pàá tí ẹ dúró tì wá ọbẹ̀ ìlérí ẹ tó jẹ́ Mùsùlùmí nìyí àti Christian ẹ ní ṣiṣẹ́ ṣe ẹ ní jágo ẹ gba IG kẹ tó kó post ẹ di commissioner kẹ tó post ẹ ní ṣìbọn yìí o Ọlọ́run ní dààmú yìí o ìsọtẹ ń gáàdì wa ẹ wo ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá náà ló pọ̀ ju Nigeria Police Force lónìí best in Africa but they are working like elephants they are eating like a rat so àwọn tó ń gba owó ní America tó jẹ́ Nigeria Police Force wọ́n ń gba owó gidi so wọ́n fi àjẹ wa gbogbo kẹ́ tó jẹ́ ẹ̀ka tó ń dun àwọn ọmọ Yorùbá ní ẹ̀mínú so Ọlọ́run gbàdúrà wa o Chief Sunday Igboho à ń fẹ́ àlàáfíà fún kó fi kalẹ̀ náà la fi wá sí embassy lónìí Officers, we're about to please.
Just give us a little minute. Mama, please, over to you. Igboho Òòṣà. Igboho Òòṣà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ ìrìn. Mo tá wá ṣe ń bí lèyí ni pé a wá sí embassy kí a wá bẹ̀bẹ̀ kára wọ́ sí wọn wípé wọ́n jọ kọ́ bá wa fi bàbá wa Sunday Igboho sílẹ̀. Mo tún dúpẹ́ lọ́wọ́ commissioner of police fún ìpínlẹ̀ Èkó. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa gómìnà Sanwó-Olú nípínlẹ̀ Èkó. Mo dúpẹ́ lọ́wọ́ Buhari náà olórí orílẹ̀-èdè wa Nàìjíríà. A tún rawọ́ sí gbogbo àwọn tí mo sọ yìí kán jọ kọ́ bá wa gbọ̀rọ̀ wa. Àti déwájú àmbá embassy lóṣù. Definitely gbogbo ayé àwọn náà a ti múwèé wá síbẹ̀ wọ́n á ti mọ̀ pé àwa sọ ẹ̀dùn ọkàn wọn. Wọ́n jọ kọ́ bá wa release bàbá wa Sunday Igboho. Ìyá ẹ̀ ń jẹ wá, òun bẹ̀ ń pẹ wá. Ó lọ́mọ, ó níyàwó, ó láwọn tó ń sanwó skul ẹ̀, ó láwọn tó ń ṣe ẹjọ́. Mo fi Elédùmarè bẹ̀ wọ́n. Ẹjọ́ nílẹ̀ Yorùbá ní gbogbo orígun àdúrà tá à ń ṣe fún ẹ jẹ́ kó mú. Ẹ bá wa release bàbá wa Sunday Igboho. Àjà aṣọ oníjàgídíjà. Wọ́rọ́wọ́ la dé bíbà wọ́rọ́wọ́. Àwọn ọlọ́pàá náà dé dáadáa náà dẹ̀ ṣe sí wa. Wọ́n welcome wa. Ẹjọ́ ẹ bá wa jíṣẹ́ fáwọn èèyàn ní òkè pé ọjọ́ o. Wọ́n bá wa release bàbá wa Sunday Igboho. Igboho Òòṣà. Mo kí gbogbo ẹ̀yin tájọ pàdé nílé mi fún tí à ń bẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí ẹkú ṣe takuntakun. Èmi ká máa gbẹnu àwọn tájọ́ ọ̀dọ́ nínú ilẹ̀ Yorùbá tá à ní nínú olóyè Sunday Igboho sọ̀rọ̀. A fi àsìkò ibẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó bàbá wa Babájídé Sanwó-Olú àti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí aṣíwájú ilẹ̀ Yorùbá tí wọ́n pera wọn táwọn amẹ́rẹ́gbà tó jẹ́ ìjọba fẹ́lẹ́ sọ wa. Ẹ lo agbára tẹ́ni, ẹ lo ipa tẹ́ni láti jẹ́ kí olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà kúrò níbẹ̀ kí ó tó di 25. Tí kò bọ̀ wá rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àyùbá máa kò jẹ́ pé ìbú àlọ́ ta làbọ̀ níta náà àsìkò ń bọ̀ tí àwọn ọ̀dọ́ náà ó sọ pé báyìí láti tó àbásìkò ìròyìn àbẹ́yìn ẹjọ́ bá olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà kò kí ń ṣọ̀daràn kò kí ń ṣọ̀daràn báyìí kọ́dà ní àníjáde náà kó wá tájà ìta kò tó báyìí sọ́dà la máa tẹ̀lé lẹ́yìn táyà náà tó báyìí sọ́dà lẹ tẹ̀lé wa sọ kò kí ń ṣọ̀daràn. mẹsàáyà wa la torí ẹ̀ jáde o. Ajìjàgbara ò kì í jẹ̀bi Igboho. Ajìjàgbara ò kì í jẹ̀bi. I love that. That's a very bold one. Ẹ̀yin wá láti Ondo State, ẹ̀yin wá láti Ìbàdàn, ẹ̀yin wá láti Èkìtì, ẹ̀yin wá láti Kwara. Ẹ rárá máa lọ wọ́ọ́rọ́wọ́. Ìta tí wọ́n ṣe bí àti parí ẹ̀. Finally, sir. Ọmọ bàtà dé o. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọlọ́pàá. All the police officers here today, don't see us as your enemy. We are never your enemy. We are in this mess together. And we appreciate you. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ gan. Fún àdúró tì yín. A dúpẹ́ fún àdúró tì yín. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ ẹ fún wa. Pé ká lè bá yín sọ̀rọ̀ ní wọ́rọ́wọ́. Bẹ́ẹ̀ tí ẹ jẹ́ ká dé ẹnu ọ̀nà embassy. Ibi tá a wà ó tẹ́ wa lọ́rùn. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí. And we want to assure you, immediately we leave this place, everybody is going back to his house. We are guaranteeing you that. We assure you that. So we will leave immediately. So we thank you and God bless you. Please deliver our message to the Commissioner of Police of Lagos State that we appreciate him a lot. Thank you very much. Thank you. Igboho Òòṣà! Igboho Òòṣà! Jẹ́ ń gbọ́ kan sí ọmọ bọ́tà fẹ́ sọ. Àkọ́kọ́ ẹ má bínú, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá wa tí a bá níbí. Torí pé ìhà tí wọ́n kọ sí wa nígbà tí a ti dé, ó fi hàn wípé àwọn náà mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó jọba onílé, ó jọba àlejò. Kò tiẹ̀ sí bí èmi ò ṣe ní dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá. Ìdí ni wípé láti ìjẹta tí a ti ń bọ̀ láti gbéra láti ìlú ta wà ni a ti ń pàdé àwọn ọlọ́pàá lọ́nà. Àwọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ń bá wa sọ, àwọn ọ̀rọ̀ tó jẹ́ kí inú wa dùn, tó jẹ́ ká mọ̀ wípé àwa náà ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti sọ nǹkan tí a fẹ́. Àwọn ọlọ́pàá fi ìwà ọmọlúàbí hàn sí wa láti ìjẹta so much. Bí mo ṣe wá dé bíbà yìí nísìnyìí, tí mo tún wá rí i pé gbogbo àwọn ọlọ́pàá tí mò ń wò yìí, àwọn ojú tó dáa bí ọmọ Ògbómọ̀ṣọ́, bí ọmọ Ìjẹ̀ṣà, bí ọmọ Ìṣẹ̀ríkọ́rẹ́rìn, bí ọmọ Ìbàdàn,
ó tún wá jẹ́ kínú mi dùn ó jẹ́ kínú mi dùn wípé gbogbo mo máa ń sọ kíní kan mo ní àwọn ọlọ́pàá ilẹ̀ tí Yorùbá wá ń bọ̀ àwọn ọlọ́pàá ilẹ̀ tí Yorùbá wá ń fi wọ́n yàtọ̀ sí àwọn ìlú mi tí wọ́n á dìde ẹgbẹ́ tí a bá fi ọmọ bí àdúgbò fi ṣe kí a máa fi ṣe tó bá yá lọ́jọ́ kan Elédùmarè máa gba ẹ̀tọ́ wa fún wa lọ́wọ́ àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀ Yorùbá nation now. Àwa àpapọ̀ ọmọ ẹ̀yìn olóyè Sunday Igboho Òòṣà lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó a fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà ti ìpínlẹ̀ Èkó His Excellency Gómìnà Sanwó-Olú a ti fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dídúpẹ́ ta dúpẹ́ lọ́wọ́ yín a tún fi àsìkò yìí rọ̀ yín a fi bẹ̀ yín wípé gbogbo ipá tẹ ní gbogbo agbára tẹ ní kí ó tó di ọjọ́ 25 oṣù tí a wà yìí nínú ọdún tí a wà yìí afẹ́kẹ́ bá wa fi mẹ̀sáyà ọmọ Yorùbá sílẹ̀ ta ni mẹ̀sáyà ọmọ Yorùbá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ jọ̀wọ́ dáàbá fọ́mọ ní nǹkan àgùdọ̀ tún bá tọwọ́ ẹ o ẹ jẹ́ kó bá wa fi sílẹ̀ o. Wọ́n ṣe kí nílò o wọ́n ṣe òye o. Hello. So that ẹ̀ka sọ gbogbo lé o a ti parí rápẹ́ àti wá drop lẹ́tà fún wọn báyìí a lè ti jẹ́ kí wọ́n mọ ẹ̀rọnú wa a ti jẹ́ kọ́ mọ ẹ̀rọnú wa báyìí. Afájà báyìí. Afa. Sorry.
dáríjì fẹ́ni tó bá dalẹ̀. Kò sí dáríjì fẹ́ni tó bá dalẹ̀. Lẹ́tà ṣé wọn kàn jọ lẹ́tà báyìí? Ó yẹ kí lẹ́tà dọ́dọ̀ wọn. Hi, mommy. Hello, ma. Ẹ̀dẹ̀kú rálẹ̀ àná. Kí ìdánwò pé máa wà tó sọ̀rọ̀, mo ti pé tó rà ní kóòtù náà rẹ̀ yín gan. Ìṣọ̀kan Yorùbá Foundation lórí Plus Media lórí ọmọ Yorùbá ròyìn. Ẹ̀yin tí ẹ bá ń wò wá gbogbo àwa tí à ń jìjàgbara yìí ìwájú ẹ́mbásì náà ni a ti ṣe yìí. Àwa fẹ́ fi àsìkò yìí rán the Republic government gẹ́gẹ́ bí ẹ ti rí pé àwájà. We have not come to fight you people and we have not come to disrupt whatsoever you people have been doing. And we want you to know that our father Sunday Adeyemo Igboho is someone with so much love. We cannot come out and put our life to danger on someone who is a terrorist. Wọ́n ní kí n sọ Yorùbá máa sọ. Ìyàtọ̀ wà nínú activist àti terrorist. A ò lè jáde fún terrorist bí tí wọ́n fi terrorist lẹ̀ kò possible. Bàbá wa tí ẹ̀ ń wò yìí, olóyè Sunday Adeyemo Igboho activist ni wọ́n. Ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni bàbá wa. So as you can see, we are live here and it has been very peaceful. Ìrọwọ́rọsẹ̀ ni ó lọ. Gbogbo plátà tẹ̀ ń rí gbogbo aṣọ tá a wọ̀. Àwọn ọlọ́pàá dey cooperated with us. Bí ó ṣe ṣẹlẹ̀ ní Àkúrẹ́ ní àná, the policemen dey cooperated with us. Òun náà ni ẹ ti rí. Àwọn sọ fún bẹ̀rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run. Ẹ bá bàbá wọn lóye Sunday Adeyemo tó ẹ bá wa fi wọ́n sílẹ̀. Ẹ jọ̀ọ́, today is December 10th. Ó tó di December 25. Ẹ bá wa tú wọn sílẹ̀. He's not a criminal. Èmi àti bàbá mi àgbẹ̀fẹ́ jókòó jẹun Christmas. And I believe that it is possible. Ẹ jọ̀wọ́, àwọn pé bàbá wa Tinubu aṣíwájú ni yín, ẹ̀yin náà lẹ́wọ̀n máa ṣíwájú. Ẹ jọ̀ọ́ ẹ lo ọwọ́ agbára yín. Jẹ́ kí bàbá wa kó jáde. Thank you very much. Thank you for watching us live. Have a wonderful time. Have a wonderful day. Yoruba Nation. Now. Free Sunday go. Now. Free Sunday go.
that àti ṣetán báyìí o oníkálukú ti ń palẹ̀mọ́ láti lè máa lọlé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùwò wa, ẹ̀yin olùgbọ́ wa, tí ẹ bá wa ń kà lọ lórí ọ̀rọ̀ solidarity fún bàbá wa solidarity rally fún bàbá wa Sunday Igboho. Ọlọ́run á bá mi ṣe dáadáa fún gbogbo yín o. Ọlọ́run Ẹlẹ́dàá lè jẹ́ kó fi bàbá sílẹ̀ láyọ̀ àtàlàáfíà o. Ìlú Èkó ni wọ́n wà ní Ìkòyí tí wọ́n ti ń ṣe rally yẹn. Ó dẹ̀ dà pé báyìí rally náà ti débi tó dé, àti ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé wọ́n jẹ́ kí wọ́n ṣe nírọ̀rùn. A wá fi àsìkò yìí kí gbogbo àwọn ọlọ́pàá ìlú Èkó wípé wọ́n ṣe tí ó yẹ pé kí ni tí wọ́n dáwọ́ pọ̀ mọ́ àwọn ọmọ yìí tí wọ́n jẹ́ kó ṣe rally yẹn nírọ̀wọ́rọ̀sẹ̀. wọ́n ṣe wọn àdúpẹ́ kọ́lọ́wọ́n Ẹlẹ́dàá kó bá wa ṣọ́ gbogbo wọn dé láyọ̀ àtàlàáfíà, gbogbo wọn tó wá láti ilẹ̀ òkèèrè. Ó bẹ̀rẹ̀ láti orí bàbá wa imam chief imam ilẹ̀ Yorùbá tí wọ́n dìde láti Kwara tí wọ́n wá tí wọ́n bá wọn ṣe agbátẹrù ètò náà. Ọlọ́run adúpẹ́ pé wọ́n ṣe nírọ̀wọ́rọ̀sẹ̀. Ẹ ṣe àárí kí ẹ sọ̀rọ̀ látọ̀hún wọn ni àgbọ̀ nǹkan kan látọ̀dọ̀ ilé èkó. Sáwọn èèyàn ń gbọ́ mi báyìí. Yeah, à ń gbọ́. Ok. Gẹ́gẹ́ bí nǹkan tí a wá ṣe níbí, mo kí gbogbo wa. So lẹ́tà yẹn a ti drop ẹ̀ already mail. Kámẹ́rà yín ilẹ̀ ló ń wò báyìí o, ilẹ̀ ní kámẹ́rà yín ń wò báyìí o. Ẹyọ kan but a realize pé kò ṣe àwọn ọlọ́pàá lára bá ní ibi. Bẹ́ẹ̀ni. Ẹ ṣì wà lórí live o. Ṣé kí n sọ̀rọ̀ lọ? Ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀, kámẹ́rà yín ilẹ̀ ló ń wò kó wó àwọn Ilẹ̀ ní yìí. kámẹ́rà Ilẹ̀ ló ń wò, yín ẹ má bínú. Báyìí ńkọ́? ń wò kí àárín yín. Èrò. Ṣé ẹ fẹ́ rí mi àbí? A fẹ́ rí ọ̀wọ́n tẹjọ́ ń ṣe rally. Mi ìmọ̀ kan fẹ́ rí mi ni. Mi ìmọ̀ kan fẹ́ rí mi. Báyìí báwo ni rally yẹn ṣe rí lénìí? Ṣé ń gbọ́? À ń gbọ́ báwo ló ṣe rí? So a dúpẹ́ fọ́lọ́run, a ti ṣe rally yẹn, mission wa, a pẹ́ ká tó lè gbé wá sí life because network bí a tètè understand the network bí àwọn èèyàn wá rèé. Network yẹn ò dúró, ó ń lọ, ó ń bọ̀ ní. A dúpẹ́ fáwọn tí wọ́n wá láti gbogbo ìlú yòówù tí wọ́n ti wá, láti Abẹ́òkúta, láti Kwara, Ìlọrin àti láti Ìjẹ̀bú, ẹ̀wọ̀n kan wá láti Ìjẹ̀bú. Akíogbo wa tí wọ́n dáadáa wá pé àwọn Èkó nìkan ni wọ́n host ẹ̀. Mo lérò pé ẹni tó bá nífẹ̀ẹ́ Ìgbòho nǹkan tí a ṣe yìí ó yẹ ká jọ wà ní ibẹ̀ ni. So a dẹ̀ deliver lẹ́tà yẹn gẹ́gẹ́ bí a ṣe sọ, a pẹ́ débẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé rally Èkó ń ṣe rally kan tí tó máa gbé wá sí láago kan tí wà débẹ̀ ní aago kan. A pẹ́ débẹ̀ gidi gan ni tí ò ń ṣe kékeré but a tún bọ́lẹ̀ pẹ́ wo a ṣàdúpẹ́ fọ́lọ́run nígbà tí a dé ibẹ̀. Àwọn ọlọ́pàá ti wà ní entrance méjèèjì tí a fẹ́ gbà wọlé. So àwọn kan block bì kan, wọ́n block bì kan
but God so good bàtà jẹ́ ọkọ̀ dé RCP tí wọ́n kọjá ní ọ̀dọ̀ wa tí wọ́n bá wà ní odò àti bí abẹ́ ni wọ́n lọ ni but a rí pé kò ṣe bẹ̀ ni wọ́n lọ adẹ̀dúpẹ́ fáwọn ọlọ́pàá Nàìjíríà wọn disturb wa níbi téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ wọn dín wa lọ́wọ́ rárá ó lè pé fọ́tò wa náà ni a rí yẹn kódà bóyá ṣe pé àwọn nǹkan tó fẹ́ tako òfin wàá dúpẹ́ pé wọ́n understand pé wọ́n fi pé ìfẹ̀hónúhàn kò sí bí ẹ̀ ṣe máa fẹ̀hónúhàn tí ò ní fẹ́ ṣe ju bó ṣe yẹ lọ adẹ̀ká àwọn ọlọ́pàá yẹn pé wọ́n understand wa gidi gan wọ́n understand wa gidi gan so ẹ́ńtàsì kìíní yẹn ni a dúró sí táwọn náà dẹ̀ understand pé ó máa hard fún wọn láti jẹ́ ká wọlé for security purpose gẹ́gẹ́ bá jẹ́ pé ìlú tàwa náà kò ń ṣe ìlú òfin àìjẹ́ ká wọlé yẹn àwọn ò ká kún anything àkàkún anything àkàkún bóyá wọ́n ṣe kíní kan against wa because a rí pé kò easy a rí pé nǹkan tó nira ni ẹni tó lọ gbé mọ́tò a rí pé nǹkan tí ó nira ni ṣé àwọn yẹn ń gbọ́ mi mà. à ń gbọ́ yín. láàbì títí la wà so à ń sọjá ni èkó dẹ̀ ni wọ́n ń pè bí so a dúpẹ́ tí wọ́n wẹ́kọ̀mù wa bàbá wa chief imam wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe sọ pé èmi ò ní ọ̀bọ̀ ti fẹ́ sọ ní ibi bàbá ọmọ lúkà àwọn náà sọ àwọn náà wá látẹ̀kìtì àkí àbá ọmọ lúkà náà àwọn náà wá ní àtẹ̀kìtì so tí everybody dẹ̀ sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe rí yẹn gbogbo ọ̀rọ̀ yẹn kọ́ ni àríkà sílẹ̀ a dẹ̀ make sure pé yàtọ̀ sáwọn ta fún láṣọ àwọn security personnel kan wà níbi ta fún láṣọ tá a jọ wá àwọn security kan wá níbi ta fún ní aṣọ tí ò ṣe ń pé àjọ wa tí ó fún àjọ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ẹ wọnú mọ́tò ẹ wọnú mọ́tò ká mọ̀ pé ẹ ti wà secure ẹ ti wà lọ́nà ẹ ti gbọ́ ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ yìí. ẹ fún wọn nọ́mbà ẹ má bínú wọn náà bàbá wa kọ́ fẹ́ bí wa tí wọ́n jẹ́nu àwọn security àdúgbò yìí that's eléyìí a lè ká ilé ìtafẹ́ ṣe ní grassroots awareness. That's all what we are here for. Kasmon, Afa Kasmon, ẹ wọnú mọ́tò yín kẹ́ máa lọ. Okay. Ẹ̀yin bá wọn sọ̀rọ̀. Ẹ wọnú mọ́tò yín kẹ́ máa lọ. Wọ́n tí yóò ṣe gbogbo. Ẹ mọ tó yẹ sà, ẹ fún wọn nọ́mbà, ẹ gba nọ́mbà fún mi. Màá pè wọ́n for security reason. Ẹ má bínú sà. So ó ti wà ní ọ̀nàwó èèyàn kan bẹ́ẹ̀ fọwọ́ sọ̀dí tó wà ní sọ̀dí. ẹ wọnú mọ́tò yín kẹ́ máa lọ káàkiri ọba tó ṣe rẹ̀ kúrò lágbègbè yẹn. so gẹ́gẹ́ bí nǹkan tí gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ àti ṣáwọn yà ń gbọ́ abáyé. à ń gbọ́ yín mo fẹ́ kẹ́ ẹ wọnú mọ́tò kí gbogbo yín wọnú mọ́tò kẹ́ kúrò lágbègbè yẹn. àti wọnú mọ́tò báyìí àti wọnú mọ́tò báyìí àwọn oníṣẹ́ náà ti lọ sí wọn àwọn mọ́tò mi náà wà ní ẹ̀yìn adúpẹ́ fọlọ́run takú ọlé pẹ̀lú bisimilá àti ńlọlé báyìí kọ́lọ́n jẹ́ ká gúnlẹ̀ pẹ̀lú alihamudulilayi púpọ̀ kọ́ ni kíní kan tí wọ́n ti kọ́ ní àwa tá a ṣe wà ń bí òun ṣe kékeré a pọ̀ bóyá ṣe pé àwọn kan ti dé tí wọ́n ti lọ látàrí pé àwọn èèyàn kọ́kọ́ bẹ̀rù wọ́n ṣe láwọn ọlọ́pàá. Àwa tá a wà bí gan à ń fi àdúrà ràn yín lọ́wọ́ ni tora mọ bí ọ̀rọ̀ rálì ṣe máa ń rí. ẹ máa wo sí ti ẹ má bínú jà ẹ kòmí kó ní gbogbo àtàwọn àánú mọ́tò ohun tó ṣẹlẹ̀ ní ẹ má bínú. Straight ni àti ìdájọ́ lọ́dẹ kù náà. Ẹ má wọ ẹmí ìtọ́jọ́ yẹn afákàsán ẹmí ìtọ́jọ́ yẹn. So ẹ ní bínú tó lọ ẹ má bá má. Ariwo pọ̀ díẹ̀ ńbẹ̀ ni a ṣe ní kí wọ́n mute ọ̀dọ̀ wọn kí a lè rí fi bí sọ̀rọ̀ díẹ̀ kó tó di pa kátẹ́ mo ti mú tiẹ̀ so mo ti mú tiẹ̀ má bínú. ẹ jẹ́ ká fi sílẹ̀ kẹ́ lè concentrate. Ẹ jẹ́ ká fi sílẹ̀ kẹ́ lè concentrate àbá yín sọ̀rọ̀ nípa. No ẹ jẹ́ kí n yọ kinní yẹn kò sí èmo ń drive
Okay. Fẹ́ fi síbẹ̀ ni. Ẹ̀dùn kò ṣe ni mo ń dọ̀ àlè pass information fún àwọn èèyàn. Ọmọ Nàìjíríà yà wọ́n. Ṣé ń gbọ́ mi báyìí? À ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ká wọlé ìtẹ́jẹ̀ ìpadà lẹ́nu ọ̀nà ẹ ló dẹ̀ ń dùn. Nídìí tí a wọlé. Wọ́n ti ọ̀nà Wọn wa ò jẹ́ kẹ́ wọlé síbi sọ́dọ̀ wọn. Sí ẹ́mbásì Kútọ̀nù. Ẹ́mbásì wọn Bẹ̀nẹ̀. Wọn ò jẹ́ kẹ́ wọlé sí ẹ́mbásì Bẹ̀nẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ká wọlé. Báwa náà mọ̀ pé wọn ò lè gbà ká wọlé lóòótọ́. Àwa náà mọ̀ because àwa náà mọ̀ pé ó léwu ó risk fún wọn gẹ́gẹ́ bí òṣèṣì sí security wọn ò tọ́ sí wa àwa náà ò tọ́ sí wọn. Ṣé ọ̀rọ̀ mi yé alájà? Bẹ́ẹ̀ni. So àjọ tá a bá dẹ̀ fẹ́ wà tá a bá dẹ̀ sọ pé lóòótọ́ afẹ́fọ́ lòfin lóòótọ́ àfẹ́ wà láṣẹlẹ̀ wọ́n ti ọ̀nà wa. Wọ́n ti ọ̀nà wa so wọ́n eléyìí so àti méèlì wọn already lẹ́tà ti dé ọwọ́ wọn náà eléyìí jẹ́ ká mọ̀ pé gbogbo lẹ́tà ta ni wọ́n reject yẹn wọ́n mọ̀ so wọ́n mọ̀ pé à ń bọ̀ tí wọ́n bá mọ̀ ìwọ̀n ni wọ́n kọ́ ọlọ́pàá sí ibi so táwọn ọlọ́pàá yẹn gangan ṣe fídíò fún àwọn. Bẹ́ẹ̀ ni a rí wọn fún àwọn ọlọ́pàá gan ṣe fídíò àwọn press kọ̀ọ̀kan náà dẹ̀ tún wà bẹ́ẹ̀. Àwọn fẹ́ẹ̀sì náà wà ń bẹ̀ so adúpẹ́ fún àwọn ọlọ́pàá yẹn tí wọ́n fi ọmọlúwàbí ṣe none of them tó sọ gbólóhùn kan báyìí none of them tó sọ ọmọ kan so ìgbà tí wọ́n dẹ̀ yín pé òyìn pa wá jà à ń ṣe jàgídí jà gan fi Chief Sunday Igboho awọṣọ wa a dẹ̀ lo àwọn plákà tí a gbé wá so a ṣe kí Ọmọlúkà gan bí a sọ pé kìnìún wọ́n tún ṣáájú wa dé ibi ọkùnrin tó sọ pé àjọ débi ní ẹ̀kọ́ náà ni because ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ̀rù. Ọmọlúkà náà wà ń bẹ̀ mú rí wọn. Àwọn olùkọ́ náà ń bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ̀rù àti dé àwọn kan lọ hang sí ibi tó ti ń jẹun bàbá àṣẹ débẹ̀ àádọ́dún ọlọ́pàá lọ́dẹ̀ mẹ́ta lákọjá nígbà ọlọ́pàá wọ́n dẹ̀ ń wò wá. Wọ́n tó bẹ̀rù kọ́lọ̀ tó ṣàánú wa ni wọ́n tó bẹ̀rù. A ṣàdúpẹ́ fún wọn fún CP because wọ́n ṣe gba lẹ́tà ọ̀pọ̀lọpọ̀ expect àdéhùn pé wọ́n ti rí lẹ́tà wa nìyẹn nígbà tí wọ́n ti mọ̀ pé góò wa wọ́n tún bá àwọn olólùfẹ́ Sunday góò wa góò ni wọ́n sọ pé náà àwọn ọ̀nà wa máa wá. pé tí Cashmore bá ti náà ń bọ̀. so Cashmore nìkan yóò àwọn bá ti gbórí o so àdéhùn fọlọ́run akéyìn bàbá wa náà fún sọ́pọ́tì láti bàbá wa Ògún Bíbídó bàbá ọmọ gbogbo ìyàwó alájà kùn àtàwọn méjà tí ó kùn Sam Fatis àbí gbàgbẹ́tì a kí gbogbo àwọn èèyàn wa ẹ ṣe àdúgbò tí wa tẹ́ ẹ sọ pé ṣèbẹ́yìn ò sí Nàìjíríà pé ẹni tí tó bá ṣẹlẹ̀ sáwọn ọmọ yín ó ṣẹlẹ̀ nìyẹn mo dẹ̀ lérò pé tó lè náà bá rí inú wọn máa dùn inú wọn máa dùn ọ̀pọ̀lọpọ̀ kan láti gbọ́ àìmọye díò tó wà lórí mi lọ́wọ́ mi mò ń fi eléyìí pa mò ń fi àǹfààní ìpàsí mẹ́sẹ̀sì gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n ṣe láàlè wọn sọ fáwọn wọ́n ṣe kinní kan pé tèkó ni wọ́n ń ṣe yẹn èmi lè rò pé right thing tó yẹ ká ṣe lélẹ́yìí nínú gbogbo wálé tá à ń ṣe fún lóye Sunday Igboho méjì tá a ṣe ní mímú kódà kó wà valid àwọn tó wà láàbọ̀dù tí wọ́n lọ sí embassy one àtẹ́lẹ̀ tí wọ́n ṣe lánàá àtẹ́lẹ̀ tí wọ́n ṣe ní àti eléyìí tí wọ́n ṣe ní àná ní Àkúrẹ́ ìyẹn tí nǹkan tó tí ẹ̀ náà ti wà tó fi wúlò ní pé ọ̀dọ̀ ọ̀gá àwọn gómìnà tó jẹ́ ṣáà àwọn gómìnà ni wọ́n lọ pass message mo dẹ̀ lẹ́yìn pé ẹ̀yàn àwọn ẹ̀wà ní ẹ sọ pé torí kí kíníkà bá lè gbọ́ la ṣe ń sọ létí ọmọ ẹ̀ so káàdì tí bá lè gbọ́ la ṣe ń sọ tó létí ọmọ ẹ̀ wọ́n lọ sọ fún kílókọ gómìnà yẹn náà Akérédolú láti lè sọ fáwọn ìsọ̀gbì ẹ̀ pé ẹni yìí ti ń pẹ́ ní ibẹ̀ yẹn adúdẹ̀wùn wa kí wọ́n bá wa ṣe ọdún so káyà àwọn tí wọ́n wà ní online má bínú mo ti ládéhùn pé ti bá débẹ̀ mi ní sọ̀rọ̀ for some reason tí mo dẹ̀ ń pọ́ ti yí àwọn àtàwà intelligent pé mi ní sọ ọ̀rọ̀ because I've make some video already but our life nínú ibi bàbá wa ẹ máa bá mi tẹ̀síwájú lórí ẹ pẹ̀lẹ́ ọmọ bọ̀tà aṣáláfíà ni gbogbo yín wà ń bẹ̀ aṣáàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àlàáfíà ni o mẹ́sì bọ̀kù mi ò fi bẹ́ẹ̀ gbọ́ Yorùbá mọ́ o torí fún ṣẹ́ńpàṣì láti àbí mẹ́sì bọ̀kù. ọmọ bọ̀tà
But that off that bonjour comme bien français. Bonjour. Àbí bonjour On lọ. you. Merci beaucoup. Ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ ìlú. Àbámi tó lérè lágbára Ọlọ́run. Ẹ ṣeun gan. Ayọ̀ lè máa gúnlẹ̀ lágbára àṣẹ Ọlọ́run. Àmín. Ayọ̀ lè máa gúnlẹ̀. Àti Ìlọrin ni mo ti gbéra láti jẹta. Ìlọrin mo ti gbéra láti jẹta. Láti Ìlọrin. Ọlọ́run aṣọ yín padà láyọ̀ àtàlàáfíà. Àdìgẹ́ta wọ́n dé sí ọ̀dọ̀ mi ní àná. Tẹ́yìn bàbá wa fi ṣe yín lẹ̀ tẹ́ wá ṣèṣe online fún wa. Èmi lẹ́yìn pé ó yẹ káwọn kan máa sọ pé bóyá àwọn ò gbọ́. So a jẹ́ pé ìfẹ́ ta níyẹn yàtọ̀ síra wa nìyẹn. Tẹ́gbẹ́ ìfẹ́ lóye tá a bá torí epo jẹ́ ṣú a torí iṣu jẹ epo tá a bá dẹ̀ torí méjèèjì a máa torí ebi tó ń pa wá. Ebi tí a pa wá a ṣà jẹ. Mo lérò pé ó yẹ kí kájọ kélé máa wọ́n ṣe rálì èkó tí wọ́n ṣe ní ọjọ́ ta àwọ̀ sí ẹ̀ èmi kọ́ ni mo host ẹ̀ rálì ilé tí wọ́n ṣe ní Ìbàdàn àwọ̀ sí ẹ̀ mí sínú àwọn tó host ẹ̀ tí wọ́n bá ti ṣe èkó tí mo lágbára àti lọ I have to be there kò ní pé àwọn kan ni wọ́n host ẹ̀ but àwa tí táwọn sọ pé bóyá kinní kan káwọn retí èsì ọ̀rọ̀ ń bọ̀ mo ti make àdéhùn fọlọ́run tó tọ́lọ́run bá ní ká lọ ká bọ̀ lágbọ́rọ̀ Ọlọ́run gbogbo wọn pátá ni wọ́n á gbọ́ èsì gbogbo ẹ̀ ní a ní lọ́wọ́ because ó da káyọ̀tì máa yọ ìpín lójú káwọn ẹ̀kọ́ nǹkan tá à ń ṣe yóò da ṣé bá ṣe fẹ́ bá lọ ní Yorùbá nation eléyìí ṣé bá ṣe fẹ́ bá lọ ní eléyìí á jẹ́ pé àníyàn ọ̀pọ̀lọpọ̀ èmi ni wọ́n fi ń ṣe mo wà lẹ́kọ̀ọ́ I don't know anybody in Lagos I don't know number 1 I don't know number 2 I'm number 1 of my family. So gbogbo wa dẹ̀ porí pọ̀. Ká máa sọ pé èèyàn kan ò gbọ́ fún ṣé a ní nọ́mbà ara wa tán ni ibi tí Yorùbá nation pọ̀ dé ní ènìyàn. Ta ní nọ́mbà ara wa tán ni. Ta mọ́ra wa tán ni. Ẹ̀yin ti ṣe tí kálẹ̀ sọ pé ẹ ṣe wọ́n tẹ́ lè ṣe. Olúwa dẹ̀gún wà àwọn ọ̀dàlẹ̀ lójú máa tì Olúwa ti ṣògo ẹ̀ lénìí. So ẹbẹ́ni kúrò ń bẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ ṣàdúrà fún àtàwọn láti Ìlọrin náà ọlọ́jà gúnlẹ̀ ayọ̀ bàbá. Agbára aṣọ Ọlọ́run ayọ̀ lè máa gúnlẹ̀ o. Ìkọ́kì kọ́mọ ìgbésẹ̀ ìkọ́kọ̀ kò ní kọ́ lẹ́sẹ̀ nírògbọ́n ọlọ́pàá lágbára aṣọ Ọlọ́run. Àbọ̀ Ọlọ́run ló dájú lórí yín ẹ̀jẹ̀ ní ṣìwọ̀n ẹ̀ ní ṣiṣẹ́ lágbára aṣọ Ọlọ́run. Ojú búburú ò ní irú yín gbogbo ẹ̀dá kan tó wá rí inú ìfẹ́ náà máa bá yín lágbára aṣọ Ọlọ́run. Ẹ kú àdúrótì ẹ kú ìfẹ́ Olúwa nífẹ̀ẹ́ yín dénú. Ẹ̀ẹ́dẹ̀ ní ṣètì lágbára aṣọ Ọlọ́run nígbà tí a bá máa gba ilẹ̀ Yorùbá a ní fún wa ṣe àwátì ní agbára aṣọ Ọlọ́run ó dẹ̀ máa tùbà ó máa túṣẹ́ fún wa ní ẹ máa gbọ́ ń sọ mo fẹ́ kẹ́ mọ̀ pé ṣe rí jàǹgbara gbogbo èèyàn kan ló máa ń gbà á gbogbo èèyàn kan ní Ọlọ́run máa ń fi ara hàn láti jẹ́ kọ́ mọ̀ ìgbọ́n àwọn ìṣòro ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ ń wò yìí inú ìṣòro náà bí wọ́n sí ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé ẹlòmíì ò tiẹ̀ mọ̀ inú abnormality náà bí ọ̀pọ̀lọpọ̀ sí so abnormality náà bá dàgbà so wọn ti express good life wọn express iná rí wọn express omi rí tẹ́yọ̀ bá kúrò ní Nàìjíríà kọjá yìí síta kò lè mọ ìyà tó ń jẹ wọn Nàìjíríà so ẹ má já bú wọn ibi tó yẹ wọn nìyẹn ṣùgbọ́n àwa tẹ́ Ọlọ́run gbé dìde yìí ẹ jẹ́ ká máa bá lọ ẹ̀rí tó lọ máa bá dé lágbára aṣọ láti máa ṣe àṣẹ Ọlọ́run ẹ ṣé gan ni o. bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ìyá mi ó rà pé kò sí bàbá wọn bóyá ó ń bẹ̀ gan nìyẹn. Wọ́n jáde wọ́n wọlé ni. Ṣé a lè pa ẹbí bàbá yẹn sọ. Bẹ́ẹ̀ ni ká lè concentrate. Àjíyá ṣé kò pa kámẹ́rà kan lè concentrate to run drive. Ṣé ẹ̀ ń láìfọ̀ ní báyà bí? Ẹ dá nǹkan ti cancel láìfọ̀ láti ẹ̀kan bẹ̀rẹ̀ tó dá nǹkan ti.